ẹja. Ọ̀kan pàtàkì nínú àwọn ẹranko tí ń bẹ nínú omi tí a túmọ̀ sí arómiyọ̀ ni ẹja jẹ́. Onírúurú ẹja ní ń bẹ nínú ibú. Iṣẹ́ ìwádìí ṣe àfihàn pé ìpele ara méje ni ẹja ní. Ẹja máa ń bára lò pọ̀ láti ara ìpẹ́ tó wà létí wọn. Ẹ̀yà ẹja tí ó wà tó 1,000,000 tí wọ́n sì pín wọn sí ìpele 5. Ẹja máa ń yé ẹyin kí wọ́n tó bímọ. Àti akọ àti abo ló ní àǹfààní láti yé ẹyin. Ẹja lè pamọ́ tó mílíọ̀nù kan láàrin ọdún. Àti ara ìpẹ́ ni ẹja ti máa ń ní. Ẹja kì í ṣẹ́jú bí ènìyàn. Ẹ̀jẹ̀ ara ẹja máa ń tutù ni. Ẹja kan ṣoṣo tí ó máa ń ṣẹ́jú bí ènìyàn tí ẹ̀jẹ̀ rẹ̀ sì máa ń lọ wọ́ọ́rọ́ ní àkúràkúdà. Ẹja máa ń ní eegun àmọ́ kì í ṣe gbogbo wọn. Wọ́n máa ń bára wọn sọ̀rọ̀. Ẹja yára fẹ́fẹ́. Ẹja zíìlì lè rin ìrìn máìlì 72 láàrin wákàtí kan. Ẹja mẹ́lìn lè ṣe bẹ́ẹ̀ ní 50 máìlì láàrin wákàtí kan. Nígbà tí ẹja túnà lè rin ìrìn máìlì 57 láàrin wákàtí kan. Àbùbù tó ń bẹ nínú ibú ẹja ńlá ni tí ẹran sì wà lára rẹ̀ pẹ̀lú. Ẹja orí lẹja fi ń labújá. Ìyá Kami. Kò ní tó bí kọ́ báyìí. Kò sí nǹkan kan. Ẹ jọ̀ọ́ bàbá kékeré kan. Bàbá kékeré. Wọ́n ń bẹ lágbàlá. Ẹja lọ. Baálé, ẹ kú iṣẹ́ o. Adétutù, bóòrí, ó tẹ́ ẹ̀ fún lára fóun bọ́. Ẹ̀yin ni mo wá rí bàbá. Mo fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni bàbá. Ó lóun fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni, baálé mi àti rí náà. Ẹ lọ jókòó nílé mọ̀ bọ́. Rárá bàbá kékeré, kì í sọ̀rọ̀ nù lé. Sọ̀rọ̀ jókòó. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ sọ báyìí ni. Ìgbà tí bàbá mi papòdà, ẹ̀yin náà lè sọ fún mi. Ẹni wọ́n ní bí bá ti tójú bọ́ pé àwọn oògùn wọn tó wà lọ́wọ́ yín kí kò fún mi. Mo wá ní wá bá yín pé kí n kó àwọn oògùn náà kẹ́kọ̀ọ́ fún mi. Kí n kó fún ọ torí kí ni o. Torí pé mo ti tójú bọ́. Ó ṣe kí ni ìwọ yìí tójú bọ́ kí ló bá ti ń jẹ́ tójú bọ́ báwo ló ṣe mọ̀ pé o ti tójú bọ́. Àpá ọmọ ló fẹ́ yà àkùn ọmọ ló fẹ́ yà gbogbo wàhálà ẹ̀gbọ́n mi ọmọ mi rẹ̀ dé rẹ̀ Bàbá kékeré ẹ mọ̀ tuntun. Ó fẹ́ kí gbogbo wàhálà ẹ̀gbọ́n mi tó ṣe kó tó kógun jọ ó fi gbé bébí lè ṣe dààmú láti gbà tí ogún ti wà lọ́wọ́ mi tí mo dààmú láti jọ ó fẹ́ dá wàhálà wá sómi elédùn ò lè gbà fọ. Rárá bàbá rárá mi kì í ṣe àpá ó dáná bàbá bẹ́ẹ̀ bá lè yàn dá gbogbo ẹ̀ fún mi
ilé bàbá mi tó wà ní Òkèdè bóyá ẹ̀rù dára. Ilé wo àìwọ ni o bó bá wọ bẹ̀ lẹ́yìn mi ó kú gbé èmi ó jàkà o. Ìyá ọkọ mi. Baálé ọ̀rọ̀ sì ń tẹnu tí ìyá ọkọ mi sọ. Ṣé bẹ́yìn náà lẹ ní lọ́jọ́ kìíní àná tẹ́gbọ́n yín papòdà. Wọ́n ní ẹ bá wọn kó gbogbo ogún àwọn fọmọ àwọn tó bá ti tójú bọ́. Ìyá ọkọ mi ti tójú bọ̀. Ẹ kó gbogbo ogún wọn fún wọn. Àbí? Ọ̀pọ̀ ni mo ṣe ẹ̀rọ ni o ò ní làákàyè kọ́rọ̀ kọ́tẹ̀ wá ní o ò ní làákàyè tẹ́lẹ̀ ewé yẹ kó o lọ rà á. Ṣé ní ìtìjọ́ tó tójú bọ́? Ṣùgbọ́n kò lè jọ mí lójú fọ́ bàbá rẹ náà lógún kò já mọ bí ó ní sí. Ká ní pé a mọ ibi tí bàbá rẹ lógún sí ni tó o mọ iyì kéèyàn jogún o ò ní sọ pé kí n sogún ẹ̀gbọ́n mi ló fò. Torí rẹ bá pé ó yẹ kó o mọ̀ pé gbogbo ariwo tí mò ń pa àti gbogbo wàhálà ẹ̀ torí tiẹ̀ àtàwọn ọmọ rẹ ni. Dákun tí n bá kó gbogbo ogún fóun kí ni bàbá yín ó dé bá kí bàbá yín ó wà lófìfo. Ọmọ pé torí èmi àtàwọn ọmọ mi náà ló ṣe é ṣe ṣùgbọ́n ogún ológun ni ìyá ọkọ mi ló ní nǹkan rẹ̀ ẹ̀ sì kó fún un kẹ́ ẹ̀ já ń tí àkùnjọ tán. Bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ kókóró kú. Báyìí ẹ gbèsè rẹ o. Àwọn olùgbẹ́ rẹ̀. Nílẹ̀ àmọ́ kí ló tó jẹ́ pé gbogbo ìgbàkúùgbà tí èèyàn bá ti kí i kàkà tẹ́ ẹ̀ fi dáhùn ní rẹ ẹlẹ́fìfì sí Adétítọ́. Bọ́ ọba lẹ́nu bí ẹni tó o léèyàn bí èèyàn tí bàbá rẹ̀ lẹ́sìn lẹ́kàn tí ìyá rẹ̀ níṣẹ́ ìbí òun ni má sọ pé o lẹ́nu kan ara rẹ̀ ní oyún torókó tí ń bẹ lọ́wọ́ wọn ó lè má bá wọn dalẹ̀ débi tí wọ́n fà lè ra wọn. Sọ ọ̀rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ ọgbọ́n tó yé mi para ẹni àánú lọ́jọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ àìríjẹ ọ̀kẹ́rẹ́ àmọ́ ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ gbogbo sùn ó pọ̀ jọjọ ayé wọn. Tí àbúrò bàbá rẹ̀ bá kọ̀ tó lóun ò fa ogún bàbá rẹ̀ lé ọ lọ́wọ́ tọwọ́ rẹ̀ ní o mójútó torí àtẹ́lẹwọ́ ẹ̀ ìtàn ní jẹ. èyí tí ń bẹ lọ́wọ́ kò sí kankan lọ́wọ́ mi. Ó wà oko aṣálẹ̀ kan ń bẹ tí bàbá rẹ̀ ní tó o bá ti ń pọ́njú kó o máa dákun sórí rẹ̀. Ó wà ń bẹ́ẹ̀ wọn ò fi ṣe nǹkan kan. Àbúrò bàbá rẹ̀ ò sì ní bínú tó o bá ń dákun sórí rẹ̀ torí mọ̀ wípé oko aṣálẹ̀ Adétutù máa lọ fi nǹkan sórí rẹ̀ láti bẹ̀ ohun tá a lérò pé ó ti dòkú ó lè ti bẹ̀ jíǹde. Oko aṣálẹ̀ Bẹ́ẹ̀ ni kí n mọ gbin nǹkan sórí rẹ̀.
bẹ́ẹ̀ ẹ ṣé o ẹ̀gbọ́n wa. Ó dàbí ẹni pé igi tó rù ó ti ń jẹ́ kó rí ta ọ́ tó bá ń gbọ́ orí ń ta ọ́ orí ń ta ọ́ ìwọ gẹ́gẹ́ náà bá wí. Nígbà tó o pè mí ní ẹ̀gbọ́n yín Àjàdí tó o tún wá sọ pé èmi ò kí wọ ìwà lè kí ọ torí ká ní mo fẹ́ kí ọ tẹ́lẹ̀ mo ti mọ tó fi dà mí lò ìfẹ́ dààmú ara mi ni sórí mo ṣe rí ọ lọ́ọ̀kan ni mo ti kí ọ sínú mo sì ti dáhùn fúnra mi pé àjọfẹ́bò kú oko ní rẹ̀. Ẹ̀gbọ́n Àjàdí ẹ kí wa àwọn òjíṣẹ́ kan ràn wá. Kí náà ràn ọ́. Ẹ̀gbọ́n wa Àjàdí wọ́n ní awí fún yín wípé ilé tá a bá fi tọmọ ìrù ní òwò ó sì ní ẹ rántí wípé gbogbo ọ̀jálé òun lébo tiẹ̀ lẹ́yìn kò sí rí eré tí ẹ̀dá lè mọ sáláyé ẹsẹ̀ mẹ́fà náà ni wọ́n gbé gbogbo ẹ̀yìn ọ̀jálé òun lébo tiẹ̀ lẹ́yìn ìbáyìí wọ́n máa sọ fún yín wípé kí ẹ rántí àtúbọ̀tán torí àtúbọ̀tán ó ṣe kókó. Ní rẹ̀ àjọfẹ́bù. Ayé àjọfẹ́bù ti ta ó ti ń ta ó ti ń gbẹlẹ ta orí títí ọba ta ni. Ìwọ ló sọ fún mi pé ẹsẹ̀ mẹ́fà ni ṣé mi ò mọ̀ pé ẹsẹ̀ mẹ́fà ni tẹ́lẹ̀ sọ wá rí gbogbo tó wí kì í ṣe tèmi o ọ̀jálé lébo tiẹ̀ lẹ́yìn o èmi kọ́ o ò mọ tó sọ ọpọlọ rẹ ó ti lọ. Wo àwa bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ní oṣù orí ẹja ọgbọ́dọ̀ mẹ́kù bá. Òjò ló ti ṣú yìí ọmọ wa náà gbọ́rọ̀ ọjọ́ fún ìbò báyìí á dẹ̀ pé àgbọ́rọ̀ sílẹ̀ ni a ti ṣiṣẹ́ ojú ọjọ́ ti dúdú. Ìyájálẹ̀ máa ń lọ sí tí òun gbogbo ẹ̀ ló gbẹ̀ yìí. Ó mọ̀ sí Elédùà kò sì ṣàánú mi. Inú mi. ẹ mọ ìlú ẹ̀gbọ́n wa òkété yín gbàgbé ìgbọ̀nsẹ̀ ó wá dégbà láti àwọn ọmọ ṣé ẹ rántí pé mo sọ fún yín lọ́jọ́ kìíní àná pé bí irọ́ bá lọ ní ogún ọdún ọjọ́ kan ṣoṣo ló ti tọ́ọ̀dọ̀ gbogbo ogún ológun tẹ́ ẹ jókòó lé gbogbo ogún ológun tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ kó fẹ́ ní ológun gbogbo ẹ̀ náà wàá dàbọ̀ jogúnjogún òkú dàbí ẹni ogún ògbè gbogbo àwọn tẹ́ ẹ wá torí ẹ̀sùn ṣe bẹ́ẹ̀ fẹ́ dà wọ́n ní wàhálà ẹ fẹ́ jẹ́ wọ́n máa fẹ́ lánú ọlá ọlọ́lá tí wọ́n wá ní dààmú báyìí ẹ wò ó èmi ò wá ní kẹ́ ẹ mọ́ lọ kódò gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí ìròyìn kódà gbówó ẹ lè pokùnso torí bẹ́ẹ̀ para yín náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ò lè gbàlùbọ́sà láyé kó kẹ́fọ́. àjọpẹ̀bù. pẹ̀lẹ́ o.
adúfọ̀bọ̀.